You guys are welcome. When she sir. What's your name? Who call me? Oh, please, ladies first. What's your name, madam? Orúkọ mi ni OJUMITOLA. Ó kọ mi l'Alani. Èmi lọmọ Òpómúlérò ọmọjà àlè kan. Tani ò bá rómi tútù tí ó bù mu, tani ò bá rómi tútù tí ó bù ẹ máa dé kejì dé ọmọ àwọ̀ kiri sẹ́. Èmi Alani là kọ́ para. Níbo lẹ́yìn ti wá o? Ọmọ Ijebu rè mi wá. Ijebu ibi o gbé mi so. Ìbàdàn mo ti wá. Ìbàdàn yóò jùlọ Àjàyí. Ibi ò lè gbé jàre olóorun. Àwọn ọlọ́mọ àfikàrà ń fọ́kọ̀ mu. Kí ni experience ní ìdíṣẹ́ yìí? Wọ́n má kàrígbò. Ìyẹn ni Rẹ́mọ, èmi rí kúkú wọn. Rẹ́mọ Wàsíù Àyìndé. Wàsíù ṣé tó ń kọrin? Èmi rí kúkú wọn. Ṣìkà lábìrọ̀. Nítorí wá kúrò lọ́dọ̀ wọn. Wọ́n mọ̀ yìí mi. Kí n sọ wọ́n fọkàn fowó kun owó oṣù mi. Kọ́ra máa sọ mí fọ ẹ kí oúnjẹ sísìm sè. Ìyẹn ni mo fọkàn fowó kun owó iṣẹ́ mi o. Wọ́n bá rí rárá. Ṣé mo bẹ́ resign? Nínú ká wọ ọkọ̀ ọ̀gá ni mí o. Kò sẹ́ńtẹ́ mi ò lè wà bí mo ṣe wà yìí. Ṣé rí òkú oúnjẹ òwe àlà èmi ọkọ mọ́ ń wá wọn. Mo wà wọn débi kánjọ́ kan wọ́n sì fún mi $10,000 pé kí n mọ̀ lọ pé mo ń wá yáàtì. Ọ̀sìnkú náà ni. Ṣé rí Yàràdúrà kó tó kú èyí mo wa òkú rẹ̀ láti airport mo wà lọ́wọ́ Katsina àbí Kano àbí bọ́lá wa lọ́jọ́ kìíní àná. Mo mọ̀kọ́ wà gan máa ń drive àwọn èèyàn crazy. Bí ẹ ṣe wá nísìnyí ẹ jọ̀ọ́ ṣé ẹ ní ìbéèrè ní méjì kan tẹ̀lé rí sọ sí nǹkan tẹ̀lé sọ́lẹ̀ yìí. Mo máa sọ. Nígbìrẹ̀ wà fọwọ́ wá ẹni rè máa wá yín. Rẹ́wà rẹ́ ní kẹ́ni rè máa wá yín. Kò wájú ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Àwọn rè ìjẹ́fọ́. Wọ́n máa ń jàre olóhùn. Àdínwó onírun. Wọ́n akẹ́tù máa jàre rẹ̀. Nfọ̀kẹ́ má gba awakọ̀ o. Àmọ́ èyí rẹ̀ fẹ́ gbàgbé wìrì yìí. Kí èyí ṣe eré ìjẹ́fọ́ wọn máa gbé wọn jáde náàárọ̀. Kò bá má dọ̀tún ṣá máa wá wẹ̀ kiri kó má de ológun 130. Wà ṣọ́ọ̀ṣì eré ni. Abòmùsí eré. Ọ̀fẹ́ dá fún ọ ni. Ẹni dá wọn yé rẹ̀. Ọ̀fẹ́ làlọ́ dé ni. Kí ni ká. Ọ̀fẹ́ lọ́gà múṣòro ni. Ṣé wọn náà òfẹ́ káwọn. Ṣé mo mọ̀ ọ́ ni. Wọ́n díjú wá ìfọ́ kọ́kọ́ parẹ́ máa yé lójú. Ọ̀gá ẹ mọ̀ wo ti yín. Ṣé mo mọ̀ tẹ́lẹ̀ ni. Èmi náà ṣe mo mọ̀ ẹ́. Ṣé mo dá sí ọ láyà tó ṣe mo dá sí ọ. Ṣé ìdárúkọ rẹ̀ ọ̀gá ń bá mi sọ̀rọ̀ mo fọ́gà nẹ́sì owó mẹ́nu náà. Ṣé ẹ̀rẹ́ náà má gba iṣẹ́ ìwé ẹnu lè ka o ẹnu lè ka ọ̀gá. Kí ni máa ń sèyàn mọ ìjẹ̀bú tẹ́ máa ń ṣe lórí burúkú. Kí máa ń ṣe wọn ọ̀gá rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni ayé wọn ti oyún ọ̀pá òbí àgbàdo ẹ̀. Kí ni tó fẹ́ gbàjẹ́ lẹ́nu ṣé mo di ọlọ́nà ni. Lé jẹ́ ẹnu náà. Ẹ wo gèlè wèrè bí gèlè olórí ibú sọ́ọ̀sì èrè ni. Orí ẹ̀ bú wẹ́rà kararo kò sí ìrun àwọn ẹgbẹ́ rẹ̀ ń wọ̀ rè ọ̀gá ẹ wo oúnjẹ ti kán o. Ẹnu tẹ̀ gan já ọ̀ ní kúre sọ ọkọ lórí burúkú ni ọ bẹ́ẹ̀ sì máa ń ṣe àwọn ọ̀gá sẹ́wọ̀n àwọn ìjẹ̀bọ́ sì máa ń ṣe bí lórí ibú nu o ọ̀gá ẹ wo ẹ sọ́ra o ọ̀sára o Ọlọ́run fi ń pa ilé fún àmọ̀lẹ́bí yìí o torí ẹ wo òṣùṣù sí ẹ̀rẹ́ yàn fi ṣe kúkù ẹ fọmọ ìjẹ̀bú ṣe kúkù okùn burúkú bẹ́ẹ̀ láwọn wọn o okùn burúkú bẹ́ẹ̀ láwọn o olórí ibú oní tó ṣe pélé pípé lọ́sì yóò fòkùn sínú ọjà yàkùn dànù ọ̀gá. 8 o'clock láàárọ̀ la kẹ́hìn méjì máa lọ́dọ̀. Wọ́n ṣe olórí burúkú wẹ́gbọ̀n ọ̀gá sọ lẹ́kàn wọ́n lè dis first aláraka. Ṣé wọ́n padà rẹ̀ ń lé dísì wọ́n tọ̀ dàbí ọkùnrin. Ọkùnrin náà lè má fọkọ̀ wá fún ẹ lóúnjẹ kó bá yá. Jáde lékú lọ́wọ́ bọ́ sí ń lọ́hùn.